A kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí a bá ti ń láǹfààní láti máa wo ìkànnì yìí gẹ́gẹ́ bí ìṣe wa àti àṣà wa tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ títí ń lélẹ̀ yìí lẹ́yìn ó máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ìkànnì Lovers Arenas TV nìkan tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá subscribe sí ẹgbẹ́ rẹ̀ ohun ọ̀rí àmàgbọ́ kan níbẹ̀ tí àwọn olóyìnbó a máa pè ní notification bell bá wa tẹ̀ bó o bá ti tẹ̀ tán kọ́ yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè òun tí ṣe option a lí àti lí tí àwọn olóyìnbó a máa pè ní option all òun kò bá wa tẹ̀ bó o bá ti tẹ̀ tán kọ́ yọ̀ǹda rẹ̀ ọ̀ láǹfààní láti máa wọ ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ètò wa bá ti ń jáde. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn náà ní orúkọ mi a sì kú ti gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn ọdún lágbára Ọlọ́run a fara rere kọ́ a tún fi ṣe ọdún yìí tí ń bọ̀ lọ́nà yìí. Lẹ́yìn awuyewuye tí ó ń lọ káàkiri wípé bàbá wa K1 The Ultimate ìyẹn arákùnrin ìlúmọ̀ọ́ká tí máa ń kọ Fuji ni sọ wípé àwọn ń kọ́ o àwọn òjúpò Àwùjalẹ̀ mọ́. Lẹ́yìn èyí ni àwọn ọ̀rọ̀ mìíràn tún ń wú jáde lórí àwọn aya wọn ohun tí arákùnrin máa ń ṣe fún àwọn aya wọn. Ọ̀rọ̀ yìí ni àwọn obìnrin kan kó péra wọn jọ tí wọ́n ń sọ káàkiri. Lára ohun tí àwọn arábìnrin yìí tí wọ́n ń sọ ohun leléyìí lótìtọ́ àti lódodo yẹn ará ọ́díò lóhun tí ẹ fẹ́ gbọ́ yìí. Ó yá ní kíákíá ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí àwọn arábìnrin yìí ohun tí wọ́n wí nípa Alhaji Wasiu Àyìndé Marshal. lọ pé àwọn èèyàn tó surround Wendy ni kò jẹ́ kó ya wèrè ní nǹkan tí Wasiu ṣe fún. kò ká obìnrin kún. tó bá fẹ́ obìnrin ó bìlíìfù pé obìnrin nǹkan ṣeré ni kò fi wọ́n ṣeré kò jù wọ́n lẹ̀. ó ní tó fẹ́ gbẹ̀yìn ìyẹn ò tiẹ̀ mú wọn rẹ̀ ná ó fẹ́ Father Abraham ó wá fẹ́ máa ṣe Mr and Mrs bọ́nà tí ń ṣe lọ́bì jùjú bìdá bọ́nà tí ń ṣe irú yẹn bọ́nà irú yẹn ti lè wọlé. Wasiu ò ní charisma to be even a chief of neighborhood not to talk of another kò ní charisma. Wow. He is very proud, he is very rude and he doesn't respect nǹkan tó ń pè ní obìnrin. Kò respect obìnrin. Yep. Wọ́n ní obìnrin lẹ́ ń sálé lẹ́yìn o pé it's the women that are running after him o. Even if women are running after him, he has the power. He has the power láti reject wọn. Tó bá dẹ̀ wá ló fẹ́ wọn nìyẹn tó ń sún ẹ tó fẹ́ ẹlòmíì má fi wọn wọlẹ̀ á rọ́bìṣì wọn báyìí. Ní agboolé kan àwọn náà ń sálé wọn fún. Ní agboolé kan ní oko àwo ní Èkó obìnrin 5 ló bímọ fún Wasiu. Wọ́n ń ṣọmọ ìyá wọn ń ṣọmọ bàbá o wọ́n jọ ń gbélé ní face me I face you gbá mi létí kí n gbá ẹ létí ayé àtijọ́. Fún èèyàn mi ní. Ọmọ mi rèé kọ̀ọ̀kan náà ń fẹ́ jọba Ìjẹ̀bú yẹn Ìjẹ̀bú la pé Ìjẹ̀bú. Ọmọ alárẹ̀. Nínú gbogbo ìlú láyé kò sí gbajúmọ̀ bí Ìjẹ̀bú. Wọ́n lẹ́nu pa. Honestly kò sí. Mo respect Ìjẹ̀bú eré tó ń ṣe yìí tuale mo bẹ̀rù wọn láti wákàtí lọ. Máa nǹkan sọ ó ní tó bá débẹ̀ ó ní tó bá débẹ̀ sẹ́. Ìjẹ̀bú yarí gan o. Àìfi ẹ̀jẹ̀. Ó rí wọn fín gan bí ìbá ṣe àrífín kí ló Wasiu lóun fẹ́ jẹ Àwùjalẹ̀ máa lápẹ́ ẹ ṣe gan ẹ jẹ́ afẹ́yàn mi láyé mà ẹ mú tara yín. ẹ fẹ́ lò mí láyé èmi ò tiẹ̀ mi máa ń sọ̀rọ̀ bọ́ ẹ mú tù mí mo ì máa sọ̀rọ̀ ẹ mú tù mí mo tún ní. Okay Dennis no ibu owó sorry ibu owó dé síwájú yín.
AK Ibu Owó ẹ̀ka alẹ́ o. Ṣé ẹ̀ sí ń bẹ́ẹ̀ ni sà? Ẹ̀ka alẹ́ ẹ máa bọ́rọ̀ sólẹ̀. Ẹ máa bọ́rọ̀ sólẹ̀ àwa máa sọ nípò. Ok sà, ẹ jẹ́ ń gbé yín bọ́lẹ̀ sódà kéèyàn ní ìwọlé. Ìṣọ̀ládé. Ìṣọ̀ládé ẹ̀kalẹ̀ ẹjọ́ ẹ jẹ́ a máa ṣe kọ́mọ́kọ́mọ́. Ìṣọ̀ládé. Ẹ jẹ́ kí n rọra máa yọ yín. Kí lẹ wá wọ gòkè fún o? Denise. Yes, Sister Maureen, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ìyá mi. Thank you very much for this show. We really appreciate you. Gbogbo àwọn ìjọba dúpẹ́ o. Ẹ rí i pé ọ̀rọ̀ Wàsíù dàbí ọ̀rọ̀ Àbáṣà ni. Àbáṣà pé àwọn aláàfáà lọ́dún yẹn lọ́hùn póun ṣàdúrà fẹ́ni tó bá da gbogbo Nàìjíríà rú. Wàsíù tó wá kọrin tó sọ pé a máa ní sùn káwọn ènìyàn káwọn kan dìde káwọn kábíyè àwọn kan dìde lọ́run kan gbèjà. Ó lè máa pàdé ń pọ́ ṣé ẹ fẹ́ kí n fún yín lórí yẹn ni. Ẹ lè fún wa ṣe rí pé ọ̀rọ̀ ẹ ó wá pàdé àkòpọ̀ ó padà jálè lórí ń ṣe ó gbé pé ẹ sí òkú jáde lórí. Ó lẹ́ẹ̀dí sùn. Àwa ò sùn ṣóun wá sùn sìn I'm sure Ọlọ́run ló máa mọ̀ ọ́ tó nǹkan go through. Ọjà 440 wọ́n kánlẹ̀ big time. Lẹ́yìn shiftancy wọ́n dẹ̀ ti lẹ́yìn tó bá ti jọba tán wọ́n dẹ̀ ti ní wọ́n máa gba gbogbo shiftancy tán fún un. Ẹ jèbù rẹ o. Jẹ́ o. Ó kọjá ìyè. Ó ń ṣọmọlú ó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. Ẹ jèbù rẹ o. Jẹ̀bú dé tó kọ ẹ jèbù rẹ. Ẹ máa yọ́nú sí bọ̀dá Wàsíù o. Ẹ jọ kí ni Wàsíù fẹ́ nílé ayé ẹ̀ tí ó rí? Kò sí o, Ọlọ́run kẹ́. Tó bá pe pírẹsidẹ́ǹtì lọ́la ipò òun fẹ́ wá rí lọ́la ó l'access. Ó ní ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́. Tó kò ní ìtẹ́lọ́rùn ọ̀rọ̀ ẹ̀ dàbí Tàbíọ́lá gẹ́gẹ́ bí àǹtí yẹn ṣe sọ kò ní ìtẹ́lọ́rùn. Ẹ mọ̀ pé tí jìgìdì bá fẹ́ tẹ́. Ó dẹ̀ wá play gbogbo wa mo jẹ́rìí Saheed gbogbo ẹ̀ náà yìí máa fi bu. Ó ti pa ìdí. Ó ti kọjá ayé ẹ̀. Ó ti kọjá ayé ó ti tó àṣírí rẹ̀. Ó tẹ̀ lọ́kọ̀tù yẹn. And I don't want to believe I'm sure pé òun gangan mọ gbogbo history yìí. Yorùbá tó sọ pé tí ọmọ àlè nílé kò bá ti dà tí lẹ́kọ̀ọ́ bá yìí tó rọ ọmọ àlè bẹ̀ ni I'm sure ó mọ history yìí. Èmi gan tí mo dàgbà yín náà tí mo wà ń bíbá mi ń ṣọmọ kékeré èmi ò mọ kókò ṣọmọ Ìjẹ̀bú-Òde. I like him so much but not for him to become our king. Àwùjalẹ̀ tó ní kó wá gbèjà wọn Àwùjalẹ̀ láìkí Wàsíù tóun náà mọ̀. Wàsíù ti ń wá oyè ń Jẹ̀bú-Òde ó ti pẹ́ kò ń ṣèsìn. Àwa yìí dẹ̀ mọ̀ gbà tí Wàsíù gan dẹ̀ ń dàgbà tó máa ń wá sí Kàmpárì níbi rẹ̀ bíà palọ̀ níbi etí ìtalẹ́. Àwọn èèyàn ní kó padà lọ́jà Àwùjalẹ̀ Èkìtì. Tó ń sìn ó máa kó máa lọ nígbà bẹ́ẹ̀. Ó láwọn ọmọ tí mo rí lórí íńtánẹ́ẹ̀tì mo rẹ́rìn dákú ni o. No. Ẹ ṣe gan ìyá mi. Ẹ ṣe gan ni o. Alájà ìrọ̀rùn. Àti jagbadẹ ti ṣẹ́gun. Àfìgbà tó ń gbá pẹnátì wọ́n tróyìn o wọ́n ti alájà báwo la ṣe máa sọ̀rọ̀ yín sí báyìí. Ṣé àníṣe ìwúyè mọ́? Sísítà mi ẹ kalẹ̀. Mo rí pé ẹ kàn dákẹ́ lọ kí nìyẹn wíìkì yín gan-an. Ẹ jọ ẹ wò ó ṣé kò yẹ kó wíìkì yẹn ọ̀nà ìmọ̀sílẹ̀. Èèyàn yẹ bá wa tábù ẹ ṣí ẹ yá gbé kí ní ìjẹ́jẹ́ 20,000 a lè ṣe é. Ẹ wò ó. Ẹ bá pátápù alájà ń gbọ́ yín mà. Má ẹ kalẹ̀ gbogbo ní. Alẹ́ yìí náà ni ẹ pẹ̀lẹ́. Ṣe rí àǹtí tó sọ̀rọ̀ yìí gbogbo ẹni tó ń sọ̀rọ̀ ń bí
saying the truth and they are making sense and points out of all their words. Sister Maureen ṣe ìyá mi. It's not that we are ganusi. We came here to learn a lot of lessons. Àṣírí tèmi gan kọ́ ọgbọ́n. Ṣe rí Mo kọ́ ọgbọ́n o. ìgbà yìí ṣe rí nǹkan tí tá a fẹ́ wò ó sìn. Ìgbà yìí lèèyàn tiẹ̀ fẹ́ mọ̀ bóyá bọ̀dá yìí bóyá ọpọlọ wọn ń ṣiṣẹ́ dáadáa torí ó yẹ kí wọ́n kọ́kọ́ isolate ara wọn náà. Wọ́n ti ń kọrin kiri, wọ́n ti bẹ̀rẹ̀ sí kọrin, wọ́n kọrin ó dẹ̀ wọ́n lọ ṣeré lánàá. àìnítìjú ṣe wá rí eléyìí ó wá jẹ́ kó fún obìnrin ní lesson bọ̀dá yẹn ò value obìnrin. Àtọ́. Àjámọ̀ kankan lójú ẹ̀. Ẹ tó lè sọ fún yín pé ó máa fi bàtà àtàṣọ yìí. Ṣe wá rí àwa fẹ́ wo gbogbo ẹni tó fẹ́ wá ganu sí pé òun fẹ́ fẹ́ wọn báyìí. Ṣé ẹ mọ̀ pé mo lọ prógrámù kan lénìí ìyá mi. Bọ̀dá ẹ̀ náà lọ sọ̀rọ̀ wọn bẹ̀. Ẹ wò kò yẹ kí n wá sórí prógrámù yín torí inú mi dùn pọ̀ lálẹ́ kọ́lọ́run ṣàánú mi. Ṣé ẹ mọ̀ pé kíní ìwà tí bọ̀dá ẹ̀ ń wú ṣe ń kó affect àwọn ọmọ ẹ̀. Of course, because mi mọ bí táwọn ọmọ yẹn fẹ́ fojú sí sìn. Irọ́ onísìn kọ́ o ẹnìkan sọ̀rọ̀ níbẹ̀ pé ẹ jọ àwọn ọmọ bọ̀dá wà sí obìnrin mélòó ló wà nílé ọkọ ọmọ wọn ọkùnrin wo ló marry. Irọ́ ni o. Ọlọ́run ẹlẹ́dàá ẹ wo mo rọra kúrò lórí prógrámù yẹn mo kàn ó pé gbogbo nǹkan tá a bá ń ṣe self-centered ká má fi kó bá àwọn ọmọ innocent tá a bí. Wọ́n ní kò sẹ́ni tó fẹ́ bá bọ̀dá yẹn dáná rárá pé everybody ń sá. Ẹ wo mo ń láti because ṣe rí wọ́n ní àtàkọ́rọ̀ wọnú àdó kò lè rí ọmọ rẹ̀ kó wọ̀ ó yẹ kéèyàn jókòó ṣẹ́ra wa àti ń bá tiwa lọ ẹni tó bá ti over 50 ó ti ń bá tiẹ̀ lọ àwọn descendant yìí tó affect àwọn ọmọ wọn. Ọlọ́run ẹlẹ́dàá àìwò mo kàn kúrò lórí program yẹn ni pé kíní jẹ́ kéèyàn lọ jókòó kéèyàn lọ. No, èmi kọ́ ọgbọ́n tèmi ò mi ò wá mọ̀ bóyá èmi kọ́ ọgbọ́n o. Ẹ wò pé kéèyàn lọ rò pé okay mo gbà pé mi ò dáa ṣé mi ò lè change ìwà nítorí ọ̀la àwọn ọmọ mi. Ọmọ mi ni àti pé wọ́n ó dà pé wọn ò fẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ máa dákẹ́. Torí ṣe rí ọkùnrin tó ń pa obìnrin lẹ́kún kó wọ ṣòkòtò kó lọ wọ ṣòkòtò. Sister Jiun, thank you for the gift o. Ọkọ yìí ò ní kọ́ńsàlẹ̀ àpò mo appreciate yín mà o. Ká máa dúró gan o. Ó dúró fẹ́mi ó dúró fẹ́ everybody. So kò sẹ́ni tó dáa. Ẹ jẹ́ kí gbogbo wa kàn gbìyànjú ká lọ rìsẹ́ẹ̀tì láìfù wa ibi tá a bá dé torí ọ̀la àwọn ọmọ wa ó ṣe kókó bọ̀dá wa sí ojú tì fún wọn. Ẹbínú ẹ̀dà Rose tó ya pabolẹ̀ kálẹ̀ ṣé o. Ẹ ṣe ojú tì mí fún wọn. Ẹ ṣeun alájà wọn dábòlẹ̀ fún yín ni o. Ẹ ṣe brọ́dà mi mo dúpẹ́ mo appreciate ojú tì mí inú mi ò dùn pé ọmọ because kí ni gbogbo eré tá là ń sá káàkiri ṣebí torí àwọn ọmọ yìí náà ni. àwọn ọmọ yìí náà ni. so kí wàá ní legacy tá a fẹ́ fi sílẹ̀. ultimate là ń sọ. tí bọ̀dá ẹ̀ tó bá rí èèyàn. ultimate bàbá. tí bọ̀dá ẹ̀ bá rí èèyàn tó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ọ káwọn gan lọ jókòó ní kọ̀rọ̀ kọ́kàn tí ẹ̀ rewind the life ara wọn náà pé ẹ̀jọ̀ Abíọ́lá kú kí n ló kó lọ. Gbogbo olówó tó ti kó Àríṣekọ́lá kú kí n náà kó lọ. They will come empty we go empty. Ẹ wo ẹjọ́ torí àwọn ọmọ wa ẹjọ́ èmi náà ò dá o mi ò dá o mo ní bẹ́ẹ̀tì o
ẹ jọ̀ọ́ torí àwọn ọmọ wa mo bá wọ ọkùnrin mo bá wọ obìnrin tá a bá wà lórí ètò ẹ já lọ jókòó torí ọ̀la àwọn ọmọ ẹ jọ̀ọ́ Ọlọ́run á wò wọ́n Ọlọ́run á dá wọn sí ẹrù oṣù 9 kò gbọ́dọ̀ já síná bọ̀dá wà sí ò ṣe mistake omi ìsọ̀tẹ̀ ní o àti bọ̀ ni wọ́n ti kọ ẹsẹ̀ o mi sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ojú ń tì mí ẹ ṣe gọmà ẹ ṣeun gọmà Prince ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. sísá ìyá ọba ẹ mú tààrà yín àìmàsìkò ẹ mú tààrà yín. Prince doctor ẹ mú tààrà yín ẹjọ́ láti wọlé ẹ múùtù Prince ẹjọ́ kí lẹ rò pé ó lè mú Alhaji Wasiu Ayinde sọ pé àwọn ò dúpọ́ọ̀sì bàbá wọn mọ́ because wọ́n làwọn fẹ́ jáwùjálẹ̀ wọn ò dẹ̀ dúró ń bẹ̀ wọ́n gbọ̀nà ilé ẹjọ́ lọ kí lẹ fi pé ó lè fa change of heart ṣé wọn ò fẹ́ jà fún ẹ̀tọ́ wọn mọ́ ni àbí kí ló ṣe lẹ fi pé ó ṣẹlẹ̀. Prince ẹ sọ̀rọ̀ ni. Hello Prince èmi máa gbé yín wálẹ̀ ẹjọ́ dr ok. ẹ káalẹ́ ń bẹ̀. ẹ káalẹ́ sà. ṣé ẹ rí ọ̀rọ̀ ọba jíjẹ lákọ̀ọ́kọ́ ẹ yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn gọ́vnọ̀ wa. ok. ta ní Dàpọ̀ ó jẹ́ ẹni tí ó lè fi èèyàn jọba anyhow ni yóò ti jẹ ọba yẹn. bẹ́ẹ̀ ni bó ṣe mọ̀ pé Ìjẹ̀bú ni wọ́n ó máa lẹ́yìn. ọmọ ọba ni Dàpọ̀ náà ọ̀rọ̀ ọba kì í fẹ́ dá sí. okay, I don't know. and kẹ́ kò fẹ́ fọwọ́ sí ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti jọba kì í fẹ́ fi ṣe. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ Wàsíù yóò ti jọba yẹn gbé. bẹ́ẹ̀ni èmi gan agree bẹ́ẹ̀. torí agbára ń bẹ lọ́wọ́ àwọn ìjọba wa. bẹ́ẹ̀ni. under àwọn ìjọba dẹ̀ ni ẹni ọba under wọn náà wà. bẹ́ẹ̀ni orí yẹn sọ. ẹ jẹ́ ẹ bá wa power tap o ẹ bá wa share program ẹ gbé like yìí kọjá ibi tó wà yìí náà. ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ state àwọn gómìnà míì wà tẹ́ pé wọ́n máa ń dá sọ̀rọ̀ ọba. tẹ́ bá wo Ọ̀yọ́ state nísìn kò sí nǹkan tó kan gómìnà láti yan ọba. ẹ bọ̀ tọ̀yọ́ Ọ̀yọ́ dá sí. but ẹ ṣàjà dúpẹ́ because òun náà ló kò sọ náà bẹ́ẹ̀ ló ṣe padà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò ṣe nǹkan tó fẹ́ ṣe. yàtọ̀ sí owó wọn ní orí la fi ń dádé orí la fi ń mẹ́ran láwo ẹni tí ó jọba yóò jọba ẹ gbọ́ mi owó nìkan kọ́ la fi ń jọba o bẹ́ẹ̀ ni. Ọlọ́run ní fi ní ìjọba lóòótọ́ but àwọn tá à ń pè láfọbàjẹ́ náà èmi mọ̀ eléyìí ó jẹ́ lẹ́sìn fún gbogbo àwọn tó ń fagídí wá nǹkan tí kò wọ́n lẹ́tọ̀ọ́ sí. bẹ́ẹ̀ ni. Ìjẹ̀bú ti jẹ́ kí nǹkan ó yé gbogbo Yorùbá pé irú eléyìí kò ní ṣẹlẹ̀ ní wọ́n ti gbé president tó dálẹ̀ o wọ́n ti mú àpẹẹrẹ gidi. Ìjẹ̀bú ti in fact àwọn ló yẹ kó jẹ́ head àwọn ló yẹ kó máa fún nǹkan tó ń ṣe yìí kò tí ì sí ibi tó ti ṣe nílẹ̀ Yorùbá. Nǹkan tí Ìjẹ̀bú ṣe yìí kò síbi tó ti dìde báyìí rí nílẹ̀ Yorùbá
tí mo bá pa irọ́ ẹja mi lórí platform yìí ní gbogbo káàárọ̀ ojíire tó bá gbé èèyàn tó fẹ́ gbélé wọn lórí kò tí ì síbi tí wọ́n ti rí irú kan báyìí ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mo sì tún sọ ẹjọ́ ẹran ẹ là mí lóye ibi tó bá ti ṣẹlẹ̀. tó Ìjẹ̀bú ó yẹ ká gbé gbòòsà bìkọ́ kò sí ó ṣẹlẹ̀ káàkiri. Ṣé kí n máa kà á ni mi ìfẹ́ lọ síbẹ̀. Prince ẹ ṣé, ìyá ọba Nikki ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ ẹ contribution yín ẹ káàbọ̀. Ẹ kálẹ́ mà. Ẹ bá mi power tap ẹ̀yin èèyàn mi. Nǹkan tí mo rí sí ọ̀rọ̀ ń kú mi tá a bá dé ọ̀dọ̀. Èkìtì state chieftaincy affair is the most mi ò mọ̀ yẹn bọ̀ eléyìí tí èmi rí sí ojú èmi yìí. Mr. Maureen. mo gbé oṣù bàbá yìí mo respect Ìjẹ̀bú respect mo ní fún wọn wá times 1 million. Wọ́n jókòó wọ́n dúró tán ni wọ́n jáde tilétilé tọmọdé tàgbà wọn ò ní kan Ìpẹ́rù wọn ò ní kan Ṣàgámù wọn ò ní kan Ìléṣe gbogbo Ìjẹ̀bú dìde with one voice. Orí íńtánẹ́ẹ̀tì ṣéèkì gbìgbìgbìgbì bó ṣe ń ṣe ṣó níbí náà ṣe ṣó níbí náà ń fohùn lẹ̀. Mo mọ̀ nǹkan tí mò ń sọ o kò tí ì síbi tí ṣe rí ọ̀rọ̀ ọ̀gá ẹni Ìbàdàn ìzìmọ̀ àní níbo ni wọ́n ti ṣe irú ẹ̀ nílẹ̀ Yorùbá tí èèyàn kan dà èèyàn tó ní òun fẹ́ jọba tó dẹ̀ ní agbára tó dẹ̀ súnmọ́ ìjọba tí àwọn èèyàn yẹn dẹ̀ dìde tó dẹ̀ win ẹsẹ̀ yọkan fún mi. Ẹ bá mi tọ́ka sẹ́yọ kan ẹ sọ ìlú náà fún mi ìlú ẹyọ kan tírú ẹ ti ṣẹlẹ̀. Ìjẹ̀bú ni the first wọ́n dẹ̀ ti dá nǹkan tó da sílẹ̀ ẹ tí ì rí nǹkan kan wàhálà wọn máa sọ tí wọ́n bá gbégbékúgbé ibùdó wá bá wọn. Àwọn aráàlú máa dìde ẹ̀rù bà mí. You know why I'm talking like this? I was part of it because àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ni. Mo dẹ̀ rí nǹkan tó ń lọ lórí platform mi pẹ̀lú fire for fire. Bẹ́ẹ̀ni. Tí wàá lè Jẹ̀bú ẹlẹ́nu gan o. Sister Maureen. Ma. Nǹkan tèmi fẹ́ sọ lálẹ́ ni pé ṣé rí ìgbà tí gbogbo wọn ti fohùn ṣọ̀kan yẹn kò sí nǹkan tó lè yé tán ti ní no and their no is no. Ṣé rí nǹkan tèmi wá fẹ́ sọ fún ọ̀nkú ni pé ọ̀nkú òde ẹ má torí pẹ̀lú ẹ̀dẹ̀ kẹ wá bọ̀dì jẹ́. Kí ló tẹ̀ ń gbé fídíò mi wálẹ̀ báyìí pípọ̀? Kí ló dé tó ń gbé fídíò mi wálẹ̀? Kí ló dé tó pípọ̀ yìí kàn ń gbé wálẹ̀ ní gbogbo à? Kí ló dé? Kí ló dé? Ẹ má jẹ jáde fún yín o máa ṣe ṣó mi kọjá ibi tó yẹ kí n ṣe dé o. Gbogbo ẹni tẹ́ ń gbé fídíò mi wálẹ̀ mo ń wọ̀n níyìn o. Sister Maureen kí ló dé? Kò yé mi. Why now? Ṣáàdọ́dọ̀ yín ni ẹjọ́ Ìjẹ̀búrẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ stop ṣe bẹ́ẹ̀ o àdọ́dọ̀ yín. Ó máa ń jáde tán fún yín o má dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ọdún kan mi ní kúròǹjò ọ̀rọ̀ yín o sóbìrà wàásù ẹ sọ fún àwọn tó ń ṣe kán lọ stop ẹ̀. Ṣé àsọ̀rọ̀ Christian ṣe bọ́ Ìjẹ̀bú là ń sọ àti kí gbogbo rédèrèdè ní. Mo ìláìkì yín ni o. Bá ṣe ń ṣe nìyẹn ebe ẹni pé máa ṣe fún wa ní 3 days ago náà nìyẹn bọ́dá Wàsíù máa ń wá bí wọ́n wà bí pẹ̀lú fake account. Ẹ̀dẹ̀ wa ń gbé fake ní wálẹ̀. Kí ló dé àṣàbù yín nǹkan tẹ́ ẹ ṣe nìyà. Ẹ máa jẹ gba. Wọ́n ń gbòòtọ̀rọ̀ bí ètò fi máa lọ correct mistake wọn. Kí ni gbogbo yẹn kí ló ń ka yín lára
ẹ ara jẹ́ ẹ bá mi ta power wá. tap ẹ bá mi share ẹ bá mi power tap ẹ finish ẹ go ahead ìyá mi. kẹ́tì ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ àwọn mi lọ. afipágbógun tí ò tọ́ sí wọn. ẹ̀yin ni kẹ́ lọ tún wọ ara yín ṣe náà àbí kò sẹ́ni tó fọ̀ sí ṣèbí tí bẹ́ẹ̀ lẹ́lẹ́ fẹ́ jọba ta ló fọ̀ sí. ìwà lẹ́wọ̀ ọmọ ènìyàn. ẹ ò bá mo ṣe gbogbo mo yẹ mọ iṣẹ́ nu kò ní bá ṣí ẹnu tó ẹ̀mí láìkí lẹ́nu ní ọ̀dà o. ẹ ò bá mo ṣe gbogbo mo yẹ mọ iṣẹ́ nu. ẹ go ahead ma. sísá ọmọ ẹ yìí continue sọ lọ ẹ continue ẹ máa tó tẹ́ kù díẹ̀ ọ̀nkú ó kù díẹ̀. ẹ̀dẹ̀ lẹ́wà o ẹ má sì torí pé ẹ̀ ń lọ sẹ́dẹ̀ kẹ́ ẹ bá ọ̀dẹ̀ jẹ́. kò yé bàbá mi mọ wáyé tó fi ń disturb podcast mi kí náà ń bá kiri. ó ti bàjẹ́ ó ti bàjẹ́ nìyẹn o ẹ tọ́jú ìwà yín ìwà lọ́ba àwúre ẹ má jayé àwọn ọmọ yẹn má yé yín ẹ jẹ́ káwọn ọmọ yẹn náà wọ́n ti jẹ́ máa yé. káwọn ọmọ yẹn rógolo ẹ jọ̀ọ́ nítorí ọ̀la ni nítorí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ó máa di ọ̀rọ̀ ìtàn ẹ rí i pé àwọn kan ó ti dìtọ̀ ọ̀rẹ́ dìnnà. wọ́n ti ń túṣu désàlẹ̀ kòkò gbogbo ìtàn ìgbésí ayé yín báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ. ìkan sọ wípé ọ̀rẹ́ òun ẹjọ́ ṣe kékeré ni ó tú gbogbo ẹ̀ lánàá ara mi ṣe gbà ò mo ló ti lé jẹ̀ báyìí. ìtìjú ńlá. ọlọ́run ọ̀gá mú ṣòro ni. ẹ jọ ṣẹ́rí ìjẹ̀bú èmdòdò tó bá jẹ́ pé yẹn ni gbogbo wa ìṣọ̀kan ṣẹ́rí pé ṣọ̀kan ni tó bá ti sọ no báyìí ṣe ti mọ̀ pé no wọ́n no àwọn eléyìí anything tó bá fẹ́ wọ́n á gbà. ẹ lè wá sí torí pé ẹ dé lọ́sọ̀kọ̀ òru kan tẹ wá máa fi ọwọ́ lálẹ̀ ṣẹ́rí orin tẹ kọ́kọ́ kọ yẹn disqualify ni gédégbé ẹ tójú wọn mọ́lẹ̀. wọ́n tún wá láyà wọ́n sọ fún yín pé ẹ pàdé ní pópó. Oh my goodness ẹ wá ní kán jáde tán fún yín. No ó ní ẹ fẹ́ bí máa pè fún bọ̀dá ní láti gbọ́ yẹn. ojú wọn yẹn ẹ fẹ́ tójú gbogbo Ìjẹ̀bú mọ́lẹ̀ ẹ mú kékeré ọkú o ṣé rò pé Ìjẹ̀bú kéré ni wọn kéré wọ́n dúró gidigba tó bá sọ pé yes ni. wọ́n ti ẹ̀rí Jẹ̀bú fún ìyẹn lèmi ò láìkì. wọ́n tún wá gbọ̀nà ilé ẹjọ́ lọ ẹ mọ̀ pé wọ́n sọ nǹkan tó hàn lẹ́tọ̀ọ́ sí wọ́n tún wá lọ kọ́ àwọn eléyìí ní àyà. ẹ jọ o ẹ tún ìwà yẹn ìwà gọgọgọgọ ẹ tún ṣe ẹ lọ tún ìwà ṣe ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ṣe ti rí pé ìwà ni àwọn Saheed gan wọn bá yín dá sí wọ́n wò yín ni gbogbo wọ́n wò yín wọ́n dá sí mo dẹ̀ mọ̀ pé barista yẹn ká ní kò kú ni ó máa bá yín sòtọrọ ká ló sì wà lórí ilẹ̀ alàyè. ẹ jẹ́ arán bọ̀dá mi létí ẹ jẹ́ nǹkan tó ń sọ lélẹ̀. yẹ ti gbọ́ ó ní tẹ bá bí òun lẹ́jọ́ tẹ bá bí mi lẹ́jọ́ à á pàdé ń pópó níbo lẹ ti wá pàdé báyìí bọ̀dá. ṣe bá ti pàdé ń pópó báyìí ṣèbẹ́yìn lẹ́lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀yin lẹ́lẹ́ẹ̀lọ́mọ náà. Ìjẹ̀bú yarí wọ́n yarí. wọ́n yarí kan lẹ̀ ní pé ẹ má bá wọn tra ẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń tra ẹ̀ yẹn wọ́n ní eré ọmọdé ni àṣekùn ọmọ ẹdun òun lẹ̀ ń bá wọn ṣe ṣẹ́rí kan jáde ńlé fún yín tán Ọlọ́run Ìjẹ̀bú ni wọ́n jáde tán o. I'm part of them ṣẹ́rí bọ̀dà wọ́n kò move from platform to platform ni. ojoojúmọ́ ni gbogbo wọn ń gbàdúrà wọ́n ṣe ń gbàdúrà lọ́jọ́ ìgbà náà ń kírun lórí awọ wọ́n dúró kan sílẹ̀ nítorí aláwọ̀ èèyàn wọ́n ń gbàdúrà lójú méjèèjì pé Olúwa o má jẹ́ kárí wàhálà àwùjalè yẹn ẹni Ọlọ́run fẹ́ ẹni tó ṣe fẹ́ àwọn délẹ̀ tí ó ní kọ̀rọ̀ sáwọn lẹ́nu. wọ́n ní mo ń gbẹ́nu dákẹ́. wọ́n máa rọ gbogbo èèyàn lọ́rùn. wọ́n ní ká gbẹ́nu dákẹ́. Oh, Dr. Omofela, thank you, sir. Thank you for the. ẹni wá sí gan ẹ tún wá ń kọ orin. Ọlọ́run. Ó ní ká gbẹ́nu dákẹ́ sọ ẹ gbẹ́nu dákẹ́ mọ́. Ọlọ́run sísá ta ló wá gbẹ́nu dákẹ́ nínú ẹ̀yin àti bọ̀dá Wàsíù. Bọ̀dá mi ni ọ̀nkú pàpà gbẹ́nu dákẹ́. ìgbéraga ṣánlẹ̀. Ó tún wá ní òun ó fòun jò lórí
ẹ wo ẹ jẹ́ ìdákẹ́ kí n máa wò ẹ má gbé fídíò tèmi wálẹ̀ mọ́ o tó bá tún jálẹ̀ kan tó èmi kan á dìjẹ̀bú lọ́wọ́ kan ni o tí kò bá tún jáde èmi á dìjẹ̀bú tó lọ́wọ́ kan ni tí bá dẹ̀ dìjẹ̀bú ẹ ní láìkì mi because mi ò dáa rárá tí bá bẹ̀rẹ̀ ẹnu mi báyìí àyà ẹ má jẹ́ kí n ṣí ẹ má jẹ́ n ṣí mítà fún yín o so brother mi nìyí èmi àti ń dẹ̀wà ẹ sọ fún ọ pé kì í ṣe show mi. ìwà yẹn gangan ní kẹ́ ẹ tún ṣe ọkú ìwà yẹn ní ìwà yẹn gógógógógógógó ó ní kẹ́ ẹ tún ṣe. ẹ káàbọ̀ ẹ ṣe gan ìyá mi Dr. ọmọ ṣé ọmọ fẹ́ là ní àbí ọmọ jọ mo ṣàǹpẹ Dr. Coker ẹ kalẹ́ sà. ọmọ fẹ́lá. Good morning. ẹ káàárọ̀ sà. Good morning sir. Good morning everybody. Okay, you're from America. Yes, thank you. I will be brief and I'll be objective with what I want to say. Okay, I think the last time I spoke, I said I'm not going to speak for or against. You said so. But you see, but we're going to talk objectively. But people reacted, but it doesn't really matter. Life is not all about emotions, but it's about objectivity. And I told the people of Ijebu that it's all a competition of technicality. Now, if we should be factual, it's not everything we know we say in public view. But what so many people have said about his character, about his thank you for the money gone. No. Go ahead, sir. About his character, about his faults is very true. And you see, leadership is about example. And yes, technically, if we need to be factual, you can't carry people you want to lead to court. It shouldn't be you that should first go, if you are right anyway. But above all, you see, the reason why he will withdraw is because, see, let's be objective. The issue that he withdrew is not the issue. This is what we should learn from it. That if we're in position, we should always do the right thing. See, if it is not withdraw, this is Nigeria government. They can put the wrong thing in place. And everybody will just shout and keep quiet. But I bet you they've advised him. Because you see those people of Ijebu, technically, we understand that. You see, I spoke the other time that it's technicality they will use to strike themselves. We already know how he's not from that family and where he passed to enter that family from the Batana or the Matana, and we already know that dimension. That is the reason why he went for that title. See, this is a game of calculation. It's a game of calculation. That was why he went for that title, so that he can have some little technicality ground to be able to say something. But we know that was why I said that day that is an issue of technicality. So strike yourself with technicality ground. Because now I always tell people, if you're in the court, I can't be challenging you and be telling you what to use to attack me. It's you that needs to go and do your research and deal with me in your best way. So now they've looked at it technically, I guess, and they've advised him, Baba, that the more these people unveil you to the grassroots, are you getting me? It will be an embarrassment to you. And you will become unpopular. Yes, it's better you withdraw. Are you getting me? That is why he simply said that. But if you look at his background in school, how he came out from school, how he didn't go to school, so if you look at it, it will be a slap to those Ijebu people that are educated and advanced. This person, what people are saying, wọ́n ní tí kí Wàsíù bá ti jẹ́ kínní yẹn, wọn tún àwọn gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn mọ́, fáwọn máa face wọn, wọ́n dẹ̀ máa drag àwọn, you know Ijebu people, they are very, very, very. So, as I was saying, so what is important that I want us to learn, because I like to learn from every experience. Are you getting me? I tell people in my local environment that, see, fight the fight that anywhere you are, when anybody hear you, they will back you up. Don't fight the fight that at the end of the day, yes, see, for someone to technically go and plan that position, because you know such situation will happen, is a brave person. But you see, he has some good attributes that God loves.
but is using them wrongly. That's God from my own bless you, personal sir. view. Because God loves brave people. For someone to carry, you are wrong and you are carrying someone to court is a high level of braveness. Are you getting me? It's a really high level of braveness. Now, if those people lose guide, if they are not careful Here with we that go. braveness, we have people that are brave wrongly and they defeat people that are correct. That's what we should learn about life. So if you have the facts, go all head to the end point. That's why I tell people that when we have issues, police issue, don't be intimidated by anybody. If you have facts, hold it. Go after the game. Don't say someone have money more than you. There are sometimes you see these police are not foolish. These police are not foolish. These court are not foolish. So at times you can actually be patient, and in the course of going through the process, you can just have someone that have sense among them, and God will say that no, this person have a case. That's why I tell people don't fidget over situation. But you see, if you fidget, the wrong person will be positioned there and nothing will happen. So it's all about knowing what you want and going for what you want. Is it in Nigeria that you say they are doing the correct thing? What is correct in Nigeria? Nothing. But if you don't stand now, if those Ijebu people have challenged him and they don't have facts at hand, they will still lose. Nobody will tell Alaji to withdraw, but because they are already pressing him on his process, and he can't stand it anymore. He knows this guy is not taking things will go out of hand. Yes, and they are holding his process, and these are facts. They are already going back to his background. Yes. And when people start doing background search over you, you see they want to spoil your image over what is not. So the only best advice is you withdraw. I bet you in the next coming days, in next 2026, you will see that they will give him another position somewhere, because these are all political game and political puzzle. Like a king? No, not like a king, but they know how they always compensate themselves. It's someone of high places that have told him to redraw. If not, we know his character. He will not redraw. We know him very well. Are you getting me? It's someone in high places that must have advised him, Baba, don't worry. Relax. Don't worry. You are still fine. Are you getting me? But above that, this is what I want us to learn as an individual. If you go there yourself and you are the right stand, and person will know they correct, they will chance you this Nigeria. Only my they will chance you fine. Oh, gbọ́dọ̀ sún ẹgbẹ́. Oh, gbọ́dọ̀. They will chance you fine. So, because if they didn't tell him to redraw, I know him very well. He no but the people, there is no how, because the noise was too much. The special thing about the rejection was too loud. Yes, the special thing about their noise. And at the end of the day, it's going to cost APC a lot in the Ijebu kingdom. And you know they will need Ijebu. They need Ogun State 2027. They can do protest votes. And you see, and we have highly played. You know how many sons, you know how many judges from this state? Do you know? Very true. Do you know how many very wealthy? Mike Adenuga, all of them are from this state, Ogun State, Mani, and Ijebu kingdom. When they told me it's about 600 community under Awujale alone. Honestly, I didn't know. Very true. Very true. So it's a very powerful, assuming it's a small part of Ijebu king, but yeah, Omoba this way too. But in a situation, Onja the tough one, what you call you? Very now let me just round up. The beauty about the coming out and the noise is because they have fact at hand. They are going to the root. If they don't have fact at hand, you see, government don't easily withdraw. They don't usually retrench. Because it is glaring, is not from those lines. It is glaring. It is clear. And you cannot even prove it. Yes. That's the. So how can I want to support somebody who doesn't have documentation to back whatever he wants to go for. So any government that back that kind of thing, they want to cause war. Wahala ma ṣẹlẹ̀ ìlú yẹn wọn dẹ̀ fẹ́ wọn need there. And even the governor is Ijebu, and I just learned that he's from a royal home, so automatically he will be careful. He's a prince. He's from a royal home.
And So now what do you this is the issue expect? he had. This is the issue he had. You know, in court deal with the game of evidence and proofs. And you don't have evidence and you run to court. Alaja, sorry sir, there is a wrong narrative. I say Billionaire Adenuga is an Ibadan man. No, he's from Ijebu-Igbo. Ìbàdàn bàbá wọn. Hello, Adenuga is from Ijebu-Igbo. Go ahead. Àdí màmá wọn ni wọ́n ti wà. Mama is from Ijebu-Ode. Màmá wọn ni. Àwọn gan ti gbé Ìbàdàn. Àwọn Ìjẹ̀bú wà ń bí. Ìjẹ̀bú ni Adénúgà. Tí bàbá àti ìyá Ìjẹ̀bú ni Adénúgà. Ẹ máa wà ẹ lọ béèrè dáadáa ẹ lọ ṣèwádìí. Eléyìí mo máa mọ ní o. Ẹ gọ́gù ẹ̀. Àdìtẹ́lẹ̀ ẹ máa gbọ́ ẹ lọ farabalẹ̀. Ní ìdígọ́gù nú eléyìí mo mọ àwọn ẹbí yẹn dáadáa tó. Sísímù rè àná tí ń gbọ́n ẹ lọ tẹ́ ẹ bá ṣèwádìí ó máa yé yín ẹ má wọrí. Ìwádìí wo lè mo fẹ́ ṣe tí mo mọ̀ wọ́n. Ẹ má wọrí báwa náà ṣe rí tẹ́lẹ̀ nìyẹn. Bàbá oníbàbá ti ṣèwádìí ara rẹ̀. They live in Ibadan. Ìjẹ̀bú ni wọ́n. They are very àná ti ṣèwádìí ara wọn ọmọ Ìbàdàn. Ẹbí Àwùjalẹ̀ ni. Later Àwùjalẹ̀. Sísítà mi ibẹ̀ yẹn kọ́ là ń lọ lé ní ẹ fi bẹ̀lẹ̀. No, eléyìí tẹ̀sọ̀ yìí no mi ò ní fẹ́ mo rí mo pọ̀ eléyìí tí mo lè máa mọ̀ yòókù but this one you are saying right now I know it. So go ahead sir, sorry. So the technical error Baba just did was that you don't have enough evidence and you went to court. Now, with the implication of what you did, if government want to support you before, you've crippled them. Because when you go to court, the judge want to work with evidence and proof. Are you getting me? But assuming he didn't run to court, government can be playing politics and be calling those family, going front and back, doing this one and that one. But the moment you've rushed to court, you've crippled the hand of the government. And there's something that he did. They've not even picked anybody from that lineage. So who is it taking to court? It took the governor to court. So I don't know whoever advised him. He made some technical error there. Yes, it's a technical error. Highly technical error. So that's where his mistake came from. It's a technical error. Technical error. It's a big blunder. So his legal advisor didn't advise him well. Mm-hmm. They didn't advise him well. So thank you very much. That's just what I want to say. Thank you, sir. Ani Adisa Ekaleo. Ekalema. Ẹ kú ètò. Ẹ pẹ̀lẹ́ mà. Èmi ò ní nǹkan tí n fẹ́ sọ púpọ̀. Nípa bọ̀dá wà sí tó fẹ́ joyè. Ọlọ́run yọ wọn tán lọ jẹ́. Tán fipá jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap ẹgbẹ́. Tó bá máa tó ijọ́ méje, wọ́n bá gbé adélé wọn lórí ọ̀tá wọn fàyè lẹ̀. Ọlọ́run yọ wọn. Kò sí agbára tán lè ní. Kò sí ẹgbẹ́ tán lè ṣe. Because adé Àwùjalẹ̀ kì í ṣe adé tán kàn máa gbé just for anybody tán máa délé lórí. Mo sọ lórí platform mi wípé tí àwọn afọbajẹgun ò bá ṣọ́ra tán bá gbé adé lẹ́ni tí ò tọ́ lórí nǹkan á ṣẹlẹ̀ nílùú yẹn. But Ọlọ́run ṣeun. Bóyá àwọn gan-an bóyá bọ̀dá wà sí bóyá ó ti sùn bóyá wọ́n ti fa àwọn kankan hàn Ọlọ́run yọ wọn kò jẹ́ bó ṣe jẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ orí wọn. Ìjẹ̀bú òjòjò wọn orúkọ wọn rò wọn wọ́n try o Suale respect wọn pọ̀ sí kai wọ́n try Ìjẹ̀bú try grateful heart rèé ó dé àwọn Ìjẹ̀bú nù. Ẹ kálẹ́ kí ló pa yín lẹ́rìn. Ṣé mi ò sọ fún yín jọ yẹn tẹ nínú òun lè jẹ́ ó máa gba owó kó jẹ lónìí ránṣẹ́ owó kan tí mo sọ mo kó jẹ. Yorùbá Space TV, thank you very much, I'm grateful. Ẹ ṣé o thank you. Ó kàn lẹ́nu ni though we are tí mo next move wọn ṣá o. Kò sí next move èèyàn kò sí next move kò sọ́nà road ti block. Because what he said was he discontinued the court case.
That's what he said. Ó ti withdraw òun ló lọ ó dé withdraw. Yes. So what do you mean kò sí nǹkan kan ó ti fi ó fèrè gèdè ó sá dànù. It's so funny. Ẹ lọ ka iye sand ẹ má jẹ yẹ̀yẹ́ o kí ni ọ̀rọ̀ yẹ̀yẹ́ kọ́ o go and count the number of sand from Ijebu Kingdom. Yeah. Eka, the number of doctors from that place, What the do you number mean, of Edgar? businessmen from that place. Go on, Ìjẹ̀bú. Ẹ wo mi fẹ́ sọ̀rọ̀. Ẹyẹ lọ ka àwọn Ìjẹ̀bú tó ní ọlá tó mìlá tó lélẹ̀. Yeah. And they don't joke from fún nǹkan tá a rí wọn they don't joke with Awùjalẹ̀ too rárá. And the worst part of it ṣe fẹ́ gbọ́. Gbogbo Ìjẹ̀bú ló dìde wọn ò fẹ́ mọ̀ pé ìkan Ìpẹ́rù o ìkan Rẹ́mọ ìkan Ṣàgámù gbogbo wọn yà ní pátápátá. You can ní the whole of Ìjẹ̀bú one kò ní 2% support. Kò ní 2% support. Ẹ lè ka èèyàn mẹ́bẹ̀rẹ̀ lè kà ń bì látijọ́ ta ti ṣe show tó dúró tán bí tó kó bá kanta àwọn sista Yétúndé bá kanta Aṣíwájú kanta Grace gbogbo àwọn tó ń jáde yẹn kò sí even from his own lineage from his own family from his own immediate family. Lára fọdún ní 2% kẹ̀ ó ló ní 0%. Kò sẹ́ni tó dìde pé ààyè ọmọ wa ni o kò sí. Wọn ò jáde fún. Ẹ mọ̀ pé kò bẹ́bí ṣe number 1 ẹlẹ́ẹ̀kejì dẹ̀kẹ̀rẹ́ ibẹ̀ kọ́ ló ti wá. Yes. So you cannot fight bí tó ti wá it's like kéèyàn kọjá ààyè ó kúrò ruling house. No ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan tó ti plan for a long. Yes. Gbogbo ilé tó ń kọ́ṣẹ́ òòṣàgbọ́ lámì mọ orúkọ tó ń pè é gbogbo yẹn wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì tó ń ṣe bakery tó ń ṣe ọmọ ṣe yẹn because of. wọ́n ìmọ̀ owó yẹn gbẹ̀yìn ni. Àánú wọn ò lè wo kí ló dé. Ẹ má ṣe yẹn ò jẹ́ bóyá. Wọn lè wo. Uncle Jones you said so. Gbọ́ tí ò bá ṣọ́ra wọ́n lè gba olórí ọmọọba yẹn lọ́wọ́ ẹ̀. Èmi náà rí bọ́ wọ́n tẹ̀ lérí ni wọ́n àwọn máa yọ yẹn. Tí ò bá ṣọ́ra sí next Awùjalẹ̀ tó bá débẹ̀ wọ́n lè yọ because nǹkan tó fi fẹ́ da gbogbo ẹ̀rú nìyẹn so wọ́n lè yọ kúrò. Wọ́n tẹ àwọn yẹn ti sọ pé àwọn máa gbà lọ́wọ́ ẹ̀ pé kò lè jó lórí ọmọọba. Exactly. olórí ọmọọba wo ni gangan wọ́n kàn fún olórí ọmọọba Ìkìlẹ̀ náà pé Ìjẹ̀bú Ìkìlẹ̀. Ṣé mo pé ní tó fún táìtù yẹn kàn fún táìtù pé kìíní ni òun ń change ìtumọ̀ táìtù yẹn ní spain. Akilẹ̀ ló ń pè kò tí kì í. Ẹgbẹ́ wọn ní but seriously he must tell us where he's from. Wàhálà ẹ̀yin ọmọ Nàìjíríà yẹn níyàwó. Tó bá jọba wọ́n yìí máa yan olórí ọmọọba gangan ìdílé yẹn. For example ẹ̀jẹ̀ ń ṣe sample kan fún yín. Ṣé rí ìlú àwọn ọba first class wà dáadáa ṣé rí Àwùjalẹ̀ kì í ṣọba yẹpẹrẹ. Mo ní wọ́n ní 600 community ló wà lábẹ́. Abẹ́òkúta kì í ṣọba yẹpẹrẹ àwọn first class ọba nìyẹn. Àkárìgbò first class ọba ni. Ṣé rí àwọn ọba tó wà lábẹ́ wọn gangan ló ń pè ní ọba ìlú yẹn but first class ọba wà. Irú èmi sì mo wá láti Ìrolù. Níbo ló ń jẹ́ bẹ́ẹ̀? Ìjẹ̀bú náà ni. Ìjẹ̀bú ni láfta ìlíṣàn. Okay. Ìlú yẹn tóbi. So ìlú kì í ṣe pé ó tóbi náà but ó tóbi. Àwọn olówó everything jáde láti bẹ̀. Okay. Ìlú yẹn ọba tó wà ńbẹ̀ gangan àbúrò bàbá mi ni. Bàbá mi wọ 99 kó tó kú. Ó wá fi bàbá mi ṣe olórí ẹbí. Tó yé yín olórí ẹbí ọba yẹn ó fi ṣe olórí ibẹ̀. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọmọbìnrin ṣe mọ̀ pé bàbá mi nídìílé bàbá mi ọba ni nídìílé ìyá mi ìyálóde náà ń jẹ. Ìyálóde ìlú wa gangan àbúrò ìyá mi ni ó ti wọ 89. Ṣé nǹkan tí mò ń sọ yé yín ṣé rí bàbá ọkọ mi ni mo lè pe Wàsíù. Torí mo fẹ́ ọkọ níjẹ̀bú òde. Ó ní káwọn Ìjẹ̀bú ká pàdé pópó. Àwọn nǹkan tó rọ̀ mọ́. Ẹ dẹ̀ fi hàn ẹ pàdé ẹ̀ pópó lóòótọ́. Ṣé rí àwọn nǹkan tó rọ̀ mọ́ bọ̀dá Wàsíù ó pọ̀ gan. Ṣé rí ó gbójúlé àwọn nǹkan kan tó wá yíwọ́ padà fún.
Ẹ alágbára ni. Ìkíní, èèyàn gbọ́dọ̀ ṣe obìnrin. Èèyàn gbọ́dọ̀ ṣe obìnrin, èèyàn gbọ́dọ̀ sọ pé báwo ni obìnrin jẹ́ nínú ayé yìí. Then ìkejì. Ẹ jẹ́ bá mi. Baba, mama wọn ti ń bá wọn ní mama is not from your baba ọkọ because it's not from Ìjẹ̀bú Òde. Okay, but that was you. So, ìkíní ni ẹ bá mi power tap, ẹ love program, ẹ bá gbé láìkì síwájú, ṣe ẹ láìkì ẹ ní. Ṣé rí ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó lákọ, ó lóbi, ó lákọ. Ó ti ṣe àwọn àgbà. Ẹ wo àwọn Mùsùlùmí yẹn. Ṣé mọ̀ pé wọ́n sọ̀rọ̀? Ọyọ́ ganu sí ọdún mi kọrin. Ẹ wo bó ṣe ṣẹ̀wọ̀n, wọn ò sọ̀rọ̀, wọ́n mú mọ́ra, wọ́n tún ní kó bẹ̀, ó lóun ò bẹ̀, ó lóun tún jọ ìṣẹ̀lẹ̀. Ó ní láyé, ó lóun tún jọ ìṣẹ̀lẹ̀. Àwọn àgbàlagbà máa ń pòwe pé wọ́n ní ọmọdé búròkò ó bojú wẹ̀yìn, kì í ṣe jọ́kan lolúwere ń pààyàn. Ṣẹ́rí wọ́n ti rẹ́kẹ̀, wọ́n ti parí iṣẹ́ ẹ̀ ni. Wọ́n ní kó lọ ṣìṣe ni. Ó yẹ ká tẹ̀ wá bẹ̀rẹ̀ sí í fura sí wọn because ẹ wò látìgbà tí màmá wọn ti kú ní gbogbo àwọn ó ń ṣe tẹ́lẹ̀ ọ̀bọ̀ nísìnyí ó wá pọ̀ sí wọ́n ganu sí pléènì. Ẹ wo ti gba pléènì yẹn mi rí i pé ìgbà pléènì yẹn àbìlú ńlá ni. Ẹ dúró, ṣe rí ojú tèmi fi wò Sister Maureen ní pé ẹ wo Emmanuela tó fẹ́. Ẹ wo dìwé tán fi yapa. Emmanuela ò kéré láyé o, ẹ lọ kọ sílẹ̀. Emmanuela kò kéré láyé. Àgbà gidi ni Emmanuela. Ẹ rí pé ọmọbìnrin yẹn kàn ń ṣe fàájì ẹ̀ lọ. Because ó fẹ́ fi Emmanuela tún mú òkè ń bì kan, ṣùgbọ́n ó tún wá kọjá àyè ẹ̀ ló fi ṣubú. Ẹni tó bá mọ Abẹ́òkúta dáadáa, tó bá mọ ẹni tó ń jẹ́ Emmanuela, kó lọ bèrè Emmanuela ò kéré láyé. Àwọn èèyàn sì ní who knows her. So Ọlọ́run kàn fẹ́ fi ìwà ẹ̀ hàn yìí pé wọ́n ní kọ́ngù á kọ́ngù síbì kan, òun lọ́rọ̀ ẹ̀. Omi tó pọ́ǹkù sí yóò dáa, ìtàn yóò tán lẹ̀, internet doesn't forget, ìtàn burúkú lélẹ́yìí. Àwọn ọmọ àwọn àrọ́mọdọ́mọ wọn máa bá àrọ́bá ìtàn burúkú tó wà nílẹ̀. Ẹ mọ̀ pé àwọn ọmọ ẹ̀ kan wọn ò ń yọjú pé àwọn ọmọ ẹ̀ tán ju tó jẹ́ lọ́ọ̀yà yẹn. They say Emmanuela father is babaláwo in Abẹ́òkúta. Ayé. Ẹjẹ́ Emmanuela kọ́ la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni o. Emmanuela ò ṣẹ̀yìn o. Ẹ fi Emmanuela lẹ̀ ẹ̀yin ayé. Ẹ̀yin ayé. Emmanuela mo máa ń tẹ̀lé ṣùgbọ́n ẹlẹ́nu rẹ̀ sọ o. Ẹ lè sọ ohun tó wù yín o. Ẹ kì í sọ ọ́ lọ́wọ́ ọba ẹgbẹ́ Emmanuela lẹ̀. Mo mọ̀ pé tó bá wà ń korodo inú yàrá ẹ̀ kan, ó máa gé kàjẹ́ ni. A ní ìtàn tó wà nílẹ̀ yìí sẹ́ẹ̀. Ìtàn tí ó jẹ́ àrọ́mọdọ́mọ. Ìtàn tó jẹ́ pé ó ti fi ra ìbú fáwọn ọmọ ẹ̀, àwọn ọmọ ọkùnrin. Bíkọ́ bóyá wà yẹn wọ́n máa bú wọn kiri ni. Ọ̀tọ̀ ni pé wọ́n ní bàbá ẹ̀ gangan kò dẹ̀ sí ìbọn ọ̀tà kó sọ pé irọ́ ni. Wọ́n sọ pé bàbá ẹ̀ ò mọbi tó ti wá. Àbẹ́ ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ ní ẹ̀yìn èèyàn mi. Ṣé ọmọkùnrin yẹn? No, eléyìí ò ń ṣe pé èèyàn ò ní tìjú, èèyàn ò ní tìjú. Is like the rise and fall of K1 ni. Mo túmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni. Bàbá tó lẹ́nu pa. K1 lẹ́nu pa. Ó lẹ́nu pa. Ó ní ẹnu. Ó wá play Manchester ní 1 hour ló lò. Confirm ni. Ó wá play Manchester 1 hour ló lò. Ó dẹ̀ gba 30,000 pounds. Pìtìpìtì ayé ba big time. Ẹ wo orí tó ṣẹ̀ ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Ẹ̀kọ́ tí ò yé àwọn èèyàn ni pé ó ní ìdàtí lówó, ó ní ìdàtí lọ́lá kó tó mọbi tó wá. Ó ń sọ pé irú ẹ̀ bàbá 68 pẹ̀lú ọlá ẹ̀, pẹ̀lú orúkọ ẹ̀, pẹ̀lú ibi tó mọ̀yàn dé, wọ́n ní ò mọbi tó ti wá. Ẹ mọ̀ pé
tí a bá ka ẹrú kí náà sọ pé ó máa ṣẹlẹ̀ inú ẹrú á bàjẹ́. Ẹ kálẹ̀ mà. Ẹ kalẹ́ sà o káàbọ̀ sórí ètò. Yes ma. Mo kàn fẹ́ tipping sí ọ̀rọ̀ yìí ni because ọmọ Ìjẹ̀bú-Òde lèmi náà. Ẹ káàbọ̀. Yes ma. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá kan Fìdípọ̀tẹ̀ gangan Alhaji ò lè jẹ́. Wọ́n ti sọ fún wa ń bẹ̀ already a ti mọ̀ yẹn. Fìdípọ̀tẹ̀ gangan fún ara gan ọ́ ti pín sí méjì. Tẹ́ bá lọ wo bàtán jẹ́ lówó Ọmọba. Àwọn ìjẹ̀lẹ̀ ni pé ọ̀n jẹ́ lówó Ọmọba lásán wọ́n máa ń fi Ọ̀túnba sí lẹ́yìn. Ẹbọ tó bá wà kùs gan fún ara ẹ̀ ó béèrè lọ́wọ́ wọn pé níbo ta ni bá wọn ló tó béèrè lọ́wọ́ wa pé ta ni bàbá ẹ̀ níbo ni ìdílé tiẹ̀ ti wá nínú. Nǹkan tó pa bàbá Yáwá bí ẹni yẹn Ọ̀túnba wọn gangan tó pa bàbá yẹn nìyẹn náà. Mi ò mọ yẹn. Ìgbà tó fi tó yọ fún lówó Ọmọba Ọ̀túnba Ṣùgbọ́mi ìgbà tó jẹ́ lówó Ọmọba ó jẹ́ Ọ̀túnba sí wọ́n ní pé wọ́n jẹ́ lówó Ọmọba lásán pé wọ́n máa fún ní so wọ́n máa fún ní Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀. Ẹ mo sọ fún àwọn èèyàn bí bàbá àwọn èèyàn ló sọ fún. Ọba Yáwá bí dẹni Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ àwọn ìjọba wá ní pé ó yàtọ̀ pé ìkan Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ìkan Fìdípọ̀tẹ̀ Ọba Yáwá ní sọ́wọ́n tó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́ fẹ́ gba ipò lọ́wọ́ àwọn ni. ibi àtàwọn ìṣù bàbá yẹn kú náà kó tó fídíò lórí YouTube kó tó sì bàbá yẹn tẹ bá rí ègùn tó gé kí bàbá yẹn tó wọlé ẹjọ́ yẹn ọmọ Fìdípọ̀tẹ̀ ẹ lọ fídíò wà lórí YouTube ègùn tó gé àtọ́ àtijọ́ kúrò fún ọmọ pé ìrònú yẹn ló pa bàbá yẹn o ìdẹ́gbẹ́ ilé ìwò tó gba ègùn tó gé kó tó wọlé ẹjọ́ yẹn tó bá kan Fìdípọ̀tẹ̀ gan ọ̀hún lè fi jẹ́ because ọdún pèsè méjì ọ̀hún tó sọpọ̀tẹ̀ gangan wọ́n ti dẹ́wọ̀n ló sọpọ̀tẹ̀ kó ṣọ́wọ́n gangan ló sọpọ̀tẹ̀ wọ́n ti dẹ́wọ̀n yẹn tẹ bá dé dẹ́wọ̀n sí iwájú lé bísọ̀nù bá jọ ìbọn lè má nà ẹ̀mọ́ bẹ́ẹ̀. bó fẹ́ jọba. Níbi tó ti máa ń bọ òòṣà. Àwọn òṣèbọ̀ tàbí gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú ṣe bọ́ọ̀tà yìí kó jáde káwọn náà. Àwọn ẹlẹ́bi lọ́wọ́ yẹn. Káwọn náà campaign láì bí ọmọ Ìjẹ̀bú ṣe dúró tàn yìí àwa ò rí wọn. Àwọn ẹlẹ́bi lọ́wọ́ yẹn àwọn ẹlẹ́bi ọwọ́ yẹn gangan Fìdípọ̀tẹ̀ kò lè jẹ́ because tó ti gbà tó wọ ìgbẹ̀bí yẹn ìtọ́jú òòṣà Ìgbàgbọ́lá ibẹ̀ ibi ilé gangan tó ti mú wọlé yẹn ẹni tó mú wọlé ibẹ̀ yẹn ìtẹ̀lébóye gẹ́sọ̀ òun ni olórí ẹbí ibẹ̀ yẹn ká ní pé kò tí lè jọba ní tèlé ni ìyẹn ló máa jẹ oyè yẹn bọ̀sì yẹn náà fẹ́ jọba níjẹ́bọ̀dé sí ìwà àbíyá pé kó tó kàn án pẹ́ tó ń bá lọ tó kàdékìlá bá lọ a kan Fìdígbòwà bá kan Fìdígbòwà a kan Fìdípọ̀tẹ̀ àìsàn a kan Gbélégbòwà padà kó tó wá kan ìwọ so tẹ̀lé lọ sí oko yín ó jẹ ìtẹ̀lébóye kẹsìọ̀ nǹkan tó ń dùn wọn láti ní pé ìgbà tí bàbá ìwà àlàyé tọ́ fún bàbá wọn lórí Ọmọba ìjà wà láàrin ọdẹ kọfẹsẹ pé ṣùgbọ́n mi ò mo fẹ́ lórí Ọmọba. wọ́n ní King Wasiu did not enter Ìpẹ̀bí o. òkè bí kò fi ti jẹmọ náà ni. kí náà pé nǹkan tán ni wọ́n ṣe yẹn o. òun náà kọ́ ó fi dẹmọ ní ìgbà tí bàbá ṣùgbọ́n mi àwọn èèyàn ti ṣàlàyé ẹ̀ fún wa. ìgbà mi ò ṣe nǹkan bẹ́ẹ̀ náà ó fi gbé rẹ̀ lárugẹ ni. nǹkan tó náà Láàdì àti Bọ́lájí yẹn pé Àwùjalè fi kọ̀ǹfẹ́sì bàbá wọn báyìí máa gbé oyè yẹn kúrò nílé ọ̀wọ́n ọ̀wọ́n ti pé at least bí bàbá yẹn kú yẹn kó tẹ̀ fún kan náà méjì bí a kó fún Bọ́lájí ni kó fún Láàdì. Bàtà kò ṣe oyè oyè ọmọ bàbá Ṣùgbọ́mí yẹn. Kò ṣe oyè Ìjẹ̀bú náà Àwùjalè kọ̀ fún bàbá yẹn fún pé ọ̀rẹ́ òun kọ́ sẹ́tẹ̀ bàtà ń jà tọ́jú parí ìjà. Kò ṣe oyè pọ́n tó ṣe bẹ́ẹ̀ kò ṣe oyè pé bí oyè lákàn tó ń ṣe kinní nọ́ọ̀mà pé ọ̀rẹ́ mi ò mọ fún ẹ̀ kò dá lọ́lá. So nǹkan tó bí ọjọ́. Ilé Ìtẹ́ our heritage UK thank you Ilé Ìtẹ́ náà pé nǹkan tí ti fò. gbogbo yẹn ìgbà tí Ṣùgbọ́n jẹ́ kò ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn òun kàn pákéjì ara ẹ̀ ní wọn ṣe nǹkan kò sí nǹkan tó yóò yẹn wọn ṣe. Ẹ bọ̀ ṣe mọ̀ pé nǹkan tí kí Alhaji Wasiu ṣe yìí ẹ mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ ṣe ó ti ń plan ẹ̀. Tẹ bá ń gbọ́ láti ó ti plan ẹ̀ ti pẹ́. Èmi àti àjọ máa jáyé ọba pé ó máa sọ lórí ẹ̀ láti 80 ó ti plan ẹ̀ 80 ló ti plan ẹ̀ kí ni kò ṣe pé kí ni kò ṣe ọ̀ 90 80 ló ti plan kí ni lẹ̀. Ẹ mọ ìyàrá tí Àwùjalè ti pé kó wá joyè tó ní òun joyè gbà tó ló da Máyégún tó dé ọjọ́ yẹn ni wedding 2020 wọ́n ti February 20 àbí January 20 2020 tó gbà wáyé tó dé tó sọ fún Àwùjalè pé bàbá wọn ti jẹ Máyégún ilẹ̀ ìwọ́nà Àwùjalè ní pé ta ló fún ẹ lóyè ó ní Aláàfin ó ní kò lè pa Aláàfin wá. Ẹ lọ wo fídíò ó wà lórí kí ni kéésì ẹ lọ wò pàtó Aláàfin dẹ̀ tẹ̀lé pé wáyé tó sọ fún bàbá pé ó fẹ́ joyè ó wá dọ̀bálẹ̀ ọjọ́ yẹn ni wedding ni ọmọ àtò ó dìlé wọ́n sọ pé ọ̀wọ́n ṣe mítì lọ́wọ́ ó dọ̀bálẹ̀ báyìí Aláàfin kan báyìí wáyé sọ fún bàbá
ẹ lọ ó wà lórí kíni ó dọ̀bálẹ̀ báyìí aláàfin gan ba pé wà tí wọ́n máa pò wọ́n fún ẹni máyégún. mi gbọ́ lè rí o. bàbá wa kú yẹn bàtí bàbá wa ṣùgbọ́n bá kú yẹn ó wá fẹ́ gba olóyè ọba yẹn wọlé bọ́sẹ̀ ọmọ pé tó bá jẹ́ ọmọba ó lè joyè tó bá joyè ó ń ṣe ọmọba ò ń joyè.